ní ìṣẹ́jú àáyá ní ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24 ó tún ti yà òwe jájọ gbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Abiodun. Ilé-iṣẹ́ ológun tó ń mójútó ètò àlàáfíà ní ìpínlẹ̀ Plateau sọ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday pé àwọn san ẹ̀san ìwà ọmọlúàbí fún àwọn òṣìṣẹ́ 8 ti Operative Safe Havens látàrí pé wọ́n kọ 1.5 million naira owó àbẹ̀tẹ́lẹ̀ tí àwọn ajímàlú gbé fi lọ̀ wọ́n. Ilé ìgbìmọ̀ aṣojú lọ́jọ́ Ìṣẹ́gun pé ìjọba àpapọ̀ láti ṣe ìwádìí àti láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn kan tí wọn kò tí ì mọ orúkọ rẹ̀ àmọ́ tí ó ti pa àwọn ènìyàn ní agbègbè ìjọba ìbílẹ̀ Nàfádà ní ìpínlẹ̀ Gombe. Àwọn olùdarí ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà NLC ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní kí àwọn ọmọ ẹgbẹ́ wọn dáwọ́ ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè náà ti ọjọ́ kejì dúró nítorí pé wọ́n ti ṣe àṣeyọrí ńlá ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn náà. Ó kéré tán 20 akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbé ní ilé ẹ̀kọ́ ìjọba ti Pọ́tíkùn, Fíkà àti àwọn agbègbè ìjọba ìbílẹ̀ Fúnlẹ̀ ní ìpínlẹ̀ Yobe ní àrùn meningitis tí wọ́n fura sí ti rán lọ sí ọ̀run ọ̀sán gan. Olórí ẹbí ìdílé Asobo Mr. Thaddeus ní Mbajen ìjọba ìbílẹ̀ Buruku ní ìpínlẹ̀ Benue ti ké gbàjarè o pé ọmọkùnrin wọn Bishop Sylvester Asobo ẹni ọdún 54 ti dàwátì. Ọmọ ẹgbẹ́ tọkàntọkàn ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Engineer Àmọ̀wó Habib Bọ́lájí Yáyì ti ṣàpèjúwe àṣeyọrí ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé àti Sharafadeen Ali tó wà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún tẹ̀síwájú káàkiri àwọn agbègbè òṣèlú 6 ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ohun àgbàyanu tí kò tí ì ṣẹlẹ̀ rí. Inú àwọn nọ́ọ̀sì dùn bí àwọn aṣojú ṣe dá àwọn ìlànà ìjẹ́rìísí ìwé tuntun NMCN Nursing and Midwifery Council of Nigeria dúró. Gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Èkó Akínwùmí Àǹbọ̀dé ti kìlọ̀ pé láìsí ìṣọ̀kan láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àìní ààbò tó péye kò ní dẹ́kun. Onílé kan ẹni ọdún 51 Abọ́lájí Ismail tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣí òrùlé ayálégbé rẹ̀ kan kúrò ti fojú ba ilé-ẹjọ́ májísírèètì kan ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ìṣẹ́gun. Ilé ìgbìmọ̀ aṣòfin ní ọjọ́ Ìṣẹ́gun gbé òfin kan kalẹ̀ fún kíkà ìgbà kejì láti wá àtúnṣe sí òfin báńkì àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Central Bank of Nigeria tí yóò fi àyè sílẹ̀ fún ìṣèjọba ọdún 6 ti gómìnà àti igbákejì gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ náà tí kò sì ní ìsọdọ̀tun. Ṣèbí wọ́n ní àgbò tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá èyí ló nífà fún agbábọ́ọ̀lù tó gbé wọ́n jùlọ nínú ìdíje Africa Cup of Nations ọdún 2023 William Troost Ekong ṣèlérí láti padà sí ìdí bọ́ọ̀lù pẹ̀lú ọwọ́ agbára sí i lẹ́yìn iṣẹ́ abẹ. Gómìnà ìpínlẹ̀ Benue Hyacinth Alia ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìdájọ́ 2 kan láti ṣe ìwádìí ìṣàkóso gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ náà Samuel Ortom. Ẹgbẹ́ àwọn tó ń gbógun ti ìwà ìpànìyàn tí kọmíṣánná ọlọ́pàá ṣe ìdarí wọn ti dènà ìfẹ̀hónúhàn tí ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà NLC ń ṣe ní ìpínlẹ̀ Borno. Wọ́n ní àwọn ọlọ̀tẹ̀ lè kó wọn ní pápámọ́ra. Ó kéré tán àwọn ọmọ ogun 16 àti ọ́físà kan ti fojú ba ilé-ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Plateau látàrí ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn wọ́n bíi olè jíjà, ìpànìyàn, níní ohun ìjà lọ́nà tí kò bófin mu àti títa ohun ìjà. Olùyàwòrán òmìnira kan ọmọ ọdún 23 tí ó sì tún jẹ́ bàbá àwọn ọmọ 3 Zaccheaus Salawudeen ní àwọn jàǹdùkú tí wọn kò tí ì dámọ̀ rán lọ sí ọ̀run ọ̀sán gan ní ìpínlẹ̀ Niger. Olùṣọ́ àgùntàn ìjọ Celestial mímọ́ ti ìjọ Kristi oore ọ̀fẹ́ fún ìtùnú Omitoto ní ìpínlẹ̀ Ògùn Maurice Fadehan
ní ọ̀kan lára àwọn olùrànlọ́wọ́ rẹ̀ ọ̀gbẹ́ni Lékan Ògúndípẹ̀ dẹ́mi rẹ̀ légbodò nínú ilé ìjọsìn náà. Ilé ìgbìmọ̀ asòfin ti dá ìgbìmọ̀ ọkùnrin 9 kan sílẹ̀ láti ṣèwádìí nípa àwọn ọ̀nà ìlọsíwájú àti bí wọ́n ò ṣe ṣe $30 tírílíọ̀nù tí báńkì àpapọ̀ fi ṣọwọ́ sí ìjọba àpapọ̀. Ilé ẹjọ́ gíga tí ó kalẹ̀ sí ìlú Ìlọrin olú ìlú ìpínlẹ̀ Kwara ti wọ́gilé ẹjọ́ tí àwọn ẹlẹ́sìn Ifá lágbàáyé International Council of Ifa Religion pé iléeṣẹ́ ọlọ́pàá àti emir Ìlọrin sí. Alága ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Joe Ajaero ti ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti sọ Nàìjíríà di orílẹ̀-èdè Zimbabwe látàrí ebi àti ìyàn tó wà ní orílẹ̀-èdè náà. Ìròyìn owó ní jù báyìí lọ fún títí òní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Abiodun ẹ̀máyáṣẹ́. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yá òun ẹja jọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá.